Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́, ẹ kú àsán, ẹ kú alẹ́, ẹ kú ìyálẹ̀ta pẹ̀lú ibikíbi tẹ́ tí ń bọ̀. Ẹ ṣé ààbò Ọlọ́run adájú lórí wa o. Wọ́n ní àná, wọ́n ní ṣe náà kàn gbọ́ igbe. Yá, yá, yá. Ariwo láàfin lánàá pé ló ṣẹlẹ̀. Wọ́n ṣe sáré lọ, wọ́n ṣe sáré débẹ̀ àṣẹ ẹnu ọ̀nà Mariam ní ariwo yẹn ti jáde. Wọ́n ní kán tó débẹ̀ pé wọ́n ní Mariam ni tó pariwo tó ń rólù ńlẹ̀ẹ́lẹ̀ pé orí kan gbà wọ́n. Nígbà tí wọ́n débẹ̀ wọ́n ní ṣe ló ń pọ̀ ẹ̀jẹ̀ tó ń pọ̀ ẹ̀jẹ̀. Kí náà ló dé? Ológun jayé tó bá sọ pé ògùn jayé báyìí ẹ̀jẹ̀ ń jáde lẹ́nu. Tó bá fẹ́ sọ̀rọ̀ báyìí wọ́n lè jẹ́ ń jáde lẹ́nu. Kí ló dé wá lè tó yìí? Wọ́n ní wọ́n sọ pé kí ló wá ṣe? Kí ló ṣe? Gbogbo wọn ṣe wá sọ pé wọ́n lọ sí ọ̀dọ̀ Shrine pé kán gbé lọ sí Shrine. Wọ́n ní kó sọ nǹkan tó ṣe. Wọ́n ní kí n má ṣe kékeré pé ṣe ló bẹ̀rẹ̀ sí ní pọ̀ ẹ̀jẹ̀ yìí ló ní kíkan. Pé Shrine wá sọ fún wọn. Wọ́n wá ní kó sọ níwájú Shrine. Ó ní òun try láti bó ṣe try pé kóun pa òun plan láti pa àwọn ìbẹ́ta àti Naomi. Even àti gbogbo ó ní òun fẹ́ clear gbogbo àwọn ọmọ Naomi àti Naomi. Wọ́n ló ti wá mú Naomi join ẹ̀. Àwọn ìbẹ́ta yẹn ló ń sá eré wọn tẹ́lẹ̀ àti Tadenikawo. Pé ṣùgbọ́n ń sìn pé ṣe ló tún wá mú ìyá wọn. Pé ibi tóun ti ń try láti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn lórí wọn. Ogun jayé strike ẹ̀. Wọ́n ní bó ṣe strike ẹ̀ wọ́n ló fi pariwo sí gbogbo èèyàn ya dọ́dọ̀ ẹ̀. Wọ́n wá ní ó fẹ́ pa Naomi àti àwọn ọmọ ẹ̀. Ẹ̀mí tó jẹ́ pé o ò lè create, ẹ̀mí tó lè dá, ẹ̀mí tí kì í ṣe pé bóyá àwọn forefather náà ni ẹ̀mí yẹn. Tó sọ pé o fẹ́ gbà nǹkan tí Ọlọ́run dá, ìránṣẹ́ Ọlọ́run for that matter, ìwọ ló fẹ́ pa. Ìwọ dẹ̀ ní ẹ̀mí tiẹ̀ lọ́rùn. Ìwọ ò dẹ̀ fẹ́ kí nǹkan kan harm ẹ́. Nǹkan kan ò fẹ́ kí nǹkan kan ṣe ẹ̀mí tiẹ̀. Ẹ̀mí ẹlẹ́mìí tí Ọlọ́run dá fún gbogbo everybody. Ìwọ ní tí ó ń tọ̀ wọ́n bí ẹ̀mí. Ẹ̀mí mélòó ló fẹ́ mú lẹ́ẹ̀kan náà? Ẹ̀mí Naomi ṣé ìwọ ló ní? Àbẹ́ ẹ̀mí àwọn ìbẹ́ta yẹn ìwọ ló ní? Nǹkan wà o. Àbí ti Tadenikawo ìwọ ló ní? Even tó wà ní inú àgọ́ ara ẹ̀ ìwọ ló ní. Tó fi gbójú gbóyà, tó fi jẹun yó tán, ó ló fẹ́ gbà. Mariam Anako. Tí èyí máa lágbára o. Tí èyí máa ga o. Ní àfihàn jájá yìí. Torí nǹkan ní nǹkan, torí ogun ológun, torí ilé onílé. Nǹkan tó mọ̀ gbà tí Kábíyèsí tó ń fi sínú ààfin yẹn ni wọ́n wá sọ pé ìwọ fẹ́ lọ jogún bẹ́ẹ̀. Báwo ni tiẹ̀ ṣe jẹ́? Báwo ni tiẹ̀ ṣe jẹ́? Awítàìwí, ìwọ ni o spend owó sí ààfin. Ṣé ìwọ ló kọ́ ààfin fún Kábíyèsí ni? Àbí ìwọ ló bá àwọn aráàlú fi àbáwọn ìjọba plan bó ṣe fẹ́ ṣe ààfin Kábíyèsí tó fi dé lọ́sàn-án gan. Tó sọ pé o náwó síbẹ̀. Owó ẹ̀ wà nú ẹ̀. Therefore, gbogbo àwọn tó wà láàfin yẹn, ìwọ ló ṣe gbogbo ẹ̀. Ìwọ ló fún wọn jẹ. Ìwọ ni
Ìwọ ló sọ wípé Naomi ń jẹ níbi tí ó ṣiṣẹ́ sí. Torí náà kí kábíyèsí á fún ẹ ní 10 million kó tó lè kúrò láàfin. Torí ẹ̀ ló ṣe takú pé ò ní kúrò láàfin. Àfi tẹ́wọ̀ ẹ bá tẹ nǹkan kan tó fi torí ẹ̀ ń takú sáàfin. Ló ṣe ní ó fẹ́ pa Naomi àtàwọn ọmọ bẹ̀tà àti Tadenikawo. Ó kéré sí nọ́mbà. Ọlọ́run ò tí ì dé. Ìgbà tó bá máa dé báyìí, ẹ máa rò pé torí àwọn òpó ó ń pẹ́. Ọlọ́run ti pẹ́. Ó yẹ kó ti hàn wọ́n lé mọ̀. Ó yẹ kó ti ṣe gbogbo wọn ṣìkàṣìkà. Ṣùgbọ́n Ọlọ́run wa kò kí tètè dé. Tó bá dé báyìí pẹ̀lú ààbọ̀ ìṣẹ́jú báyìí, ó ti sáré ṣe nǹkan tó ní ṣe fúrúrú. Ẹ̀yin wá ń sọ wípé therefore, nítorí pé Ọlọ́run ò tí ì dé báyìí, ò tí ì dé sí yín. Ọlọ́run ò tí ì bẹ̀rẹ̀ ìdájọ́ t'Ọlọ́run wait and get ni. Irú ìtógunjayé máa mú yín díẹ̀, á release yín díẹ̀. Á mú yín díẹ̀, á release yín díẹ̀. Ọlọ́run máa fún yín lókun yẹn pé kẹ́ máa fà. Ẹ máa fà díẹ̀ díẹ̀, rọra kìlọ̀ fún yín. Ó rọra ń kìlọ̀ fún yín. Muslim wọ Mariam. Eléyìí lágbára o. Ẹ̀mí tó lè dà tó ṣe ìwọ lóní. Tí ò ṣe pé bóyá o jogún bá pé ìkàwé ẹ̀ ló dẹ̀ wá. Nǹkan tó wù ẹ́ ló lè ṣe. Torí ẹ̀ ni kò ṣeé ṣe fún yín. Nítorí ẹ fẹ́ máa jẹ nǹkan tí ẹ lè gbé mì. Ìwọ àti Ashley, ẹ ti ṣí o. Ẹ ti ṣí woefully. Torí ẹ̀mí Naomi ò ṣe é gbà. Àwọn bẹ́tà yẹn torí wọn. Àwọn màlẹ́kà ni. Àwọn màlẹ́kà látọ̀run wá. Ẹ ò tí ì dá kan mọ̀. Ìwọ Mariam. Ìwọ máa ṣe ẹ̀ṣù pẹ̀lú gbogbo ìyà tí ògúnjayé tẹ̀ fi ń jẹ yín. Ṣé kò tí ì tóbi tẹ́tí máa yára yín lọ́pọ̀lọ̀? Pé ṣé kìí ṣe pé ikú lélẹ̀? So after ikú bolẹ̀ tó fẹ́ yọjú sí. Tó fi jẹ́ pé ẹja ewúrẹ́ aláìgbọràn tẹ́ sọ pé ẹni gbọ́. Àfi tínú yín ṣàlẹ̀ máa ṣe. Àfi kẹ́ máa plan pé fẹ́ pa èèyàn. Oh my God. Ẹ máa ṣe ẹ̀ṣù. Ilé fẹ́ pa èèyàn. Nígbà tí Ọlọ́run bá fẹ́ pa yín, ẹ má sọ pé Ọlọ́run ò ṣe dáadáa o. Torí ẹ̀yin lẹ tí ń fa wàhálà lẹ́sẹ̀ o. Ẹ̀yin lẹ ń fa wàhálà ìdààmú. Ẹ fọwọ́ yín fa ikú tó fẹ́ pa yín. Ṣùgbọ́n torí ẹni tó fẹ́ pa èèyàn, ó di dandan. Òun náà máa kú ni. Torí even gan ìwé ìjọba philosophy in Nigeria àbí everywhere. Wọ́n sọ pé tó bá pa èèyàn, ó di dandan wọ́n máa pa. Wọ́n sọ pé ó fẹ́ pa èèyàn, fẹ́ pa Tadenikawo àti àwọn àbúrò ẹ̀. Níbo ni wọ́n fẹ̀mí tiẹ̀ sí? Ó máa ṣe. Ohun táláìmọ̀ kan fi ṣe rẹ̀ ló pọ̀ jù. Wọ́n ní aṣiwèrè lásán. Ó ní Ọlọ́run ò sí. Káyìn máa ṣe. Torí tó bá pé aṣiwèrè mọ̀ pé Ọlọ́run wà. Tí ò bá jẹ́ pé aṣiwèrè. Ẹni tó ju ẹ̀dá ṣàkà tí Ọlọ́run dẹ̀ dà. Tí ò bá jẹ́ pé ọpọlọ ẹ̀ ti dàrú. Kò ní sọ pé òun fẹ́ pa èèyàn. Torí ẹ̀ ló ṣe sọ pé aṣiwèrè ló sọ pé Ọlọ́run ò sí. Tó bá mọ̀ pé Ọlọ́run wà ní pé èmi tòun pé ó jọ òun lójú. Ó jẹ òun lógún. Kò ní táǹpà láti sọ pé òun fẹ́ pa èèyàn àbí kó sọ pé òun fẹ́ ṣe jàǹbá fún ọmọnìkejì. Ẹ̀yin èèyàn wa, mo ní kí n gbé lè wá sí ti gbọ̀ wá. Kí ẹ lè mọ bó ṣe ń lọ. Ẹni tó mú ẹ̀mí Ọlọ́run dá ẹni tó lóun fẹ́ pa èèyàn. Tó mú ẹ̀mí tiẹ̀. Ẹ̀mí tó fẹ́ jẹ̀ sínú. Tó ní ẹ̀mí. Tóun gan fi ń mí. Ó ṣe tán. Ó lóun jẹun yóò tóun fẹ́ pa èèyàn. Kó máa ṣe ká máa wò. Bóyá Ọlọ́run máa wò ràn.
Ògúnjayé lọ́lọ́run yìí filẹ̀ pé kó máa dábìrà torí bẹ́ẹ̀ ṣe ń fi ọwọ́ fa èṣù lẹ́sẹ̀ torí ẹ̀ lè ṣu ṣe kàṣìkà. Ọlọ́run ò tí ì dé, ó dìgbà náà nù. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá a share, kẹ́ bá a like, kẹ́ dẹ̀ bá a fi tó kù sí comment section.